àwọn bàbá wa máa ń dásà kan láyé àtijọ́, wọ́n á ní ìwà ọmọ ní mọ́mọ́ sí òkígbẹ́. Àwọn àṣà yẹn àṣà ijọ́ ni o, àṣà tí kò ṣiṣẹ́ mọ́ láyé òde òní ni. Bá a ṣe ráwọn ajínigbé lọ́tùn-ún la ráwọn ajínigbé lósì, tán wọnú oko, tán ń ṣe àwọn bàbá wa ṣákaṣàka, wọ́n ń ṣe àwọn ìyá wa ṣákaṣàka. Ṣẹ rí àsìkò tó yẹ káwa Yorùbá ká dìde nìyí, kó mọ́ sí ẹgbẹ́ kan ni wọ́n ń ṣe, tọ̀hún ni wọ́n ń ṣe. Gbogbo ohun tó ń jẹ́ ọdẹ nílẹ̀ Yorùbá ẹ bá wa dìde. Àgbẹ̀kọ̀yà, OPC, ìrù ẹkùn, àmọ̀tẹ́kùn, ẹ dìde, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Gbogbo èyí tí a máa búra wa yẹn, àsìkò tó yẹ kí gbogbo wa jí gìrì nìyí, ká lé àwọn ará ibí yìí ká lé wọn jìnnà réré. Àsìkò tó yẹ ká jí gìrì leléyìí, ká lé àwọn wèrè yìí ká lé wọn dànù. Ká má sọ pé àwa kan Fáṣẹ̀hùn ni wá, àwa kan Gani Adams, ìrù ẹkùn, àmọ̀tẹ́kùn. Ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ kan, ká lé àwọn ará ibí yìí jìnnà. Eléyìí tí mo fẹ́ fi kalẹ̀ yìí òun ni iṣẹ́ òkígbẹ́. Mo ti sọ rí, àwọn èèyàn give testimony lórí ẹ̀ lórí YouTube wa. Tẹ́ mo fẹ́ kẹ́yìn tẹ́ wà lórí Facebook náà kẹ́yìn náà jẹ àǹfààní ẹ̀. Báwo la ṣe ń ṣe iṣẹ́ yìí? Bá mi lọ wá ewé pándọ̀rọ̀ tútù, òun náà ni wọ́n ń pè ní ewé amúyán. Àwọn kan ń pè ní ewé amúyàn, àwọn kan ń pè ní ewé amúyányán, àwọn kan ń pè ní ewé amúyàn, àwọn kan ń pè ní ewé amúyányán, àtàmúyàn, àtàmúyányán. Ewé pándọ̀rọ̀ náà ni. Tútù ni o, ẹ bá mi wá ewé yìí, ẹ gbó, ẹ fọwọ́ gbó, ẹ fomi sí ẹ ṣàn nù, ẹ gbó dáadáa. Ó máa ń ṣòro gbó, a lè kó sódó ká gún. Bá ti wá gún lódó, ẹ kó sínú ike kan, ẹ fomi sí, ẹ jẹ́ kí a gbó dáadáa. Àtọkọ, àtìyàwó, àtọmọ, ẹ ká máa mu omi yìí, àgbo ni. Ìwá ṣe pé a máa mu àgbo yìí lójoojúmọ́ o. Kò sí nǹkan tó ṣe fóbìnrin o, àmọ́ ẹ máa ń pa oko ọkùnrin ni. Tí òkígbẹ́ bá ti pọ̀ jù nínú ara, àìjẹ òkígbẹ́ níjẹkújẹ. Iṣẹ́ ọ̀pá la lè máa jẹ. Tó bá ti jẹ́ pé òkígbẹ́, àdá àbí ọ̀bẹ, ẹ má yẹ ká máa jẹ ní gbogbo ìgbà. Kó máa jẹ́ bí ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́ta tàbí ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́fà. Ó ní ká máa jẹ tó bá ti pè ní òkígbẹ́. Tó bá ti ń ṣàyàn ládàá, ó máa ń pa oko ni, ó máa ń pa oko ni. Ẹ má torí pé à ń wá agbára kó tó máa ṣàkóbá fún n tá fi ń jẹ́ ọmọkùnrin. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ̀ ní ṣe àṣedànù. Ẹ follow page yìí, ẹ share program yìí, ẹ like, ẹ comment, ẹ subscribe sórí YouTube channel wa. Ọwọ́ tẹ́ fi ń tẹ share, ọwọ́ tẹ́ fi ń tẹ like, ẹ ní fọwọ́ yín gbé ọmọ sí. Àtèmi náà, orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ Aramide. Ire o, ó dìgbà kan náà.